politics ni ló jẹ́ kí Excellency Seyi Makinde ó fi jáde tó fi ní security ní òtó ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ àwọn maybe Excellency Seyi Makinde náà ló tún sọ nígbà ẹ̀yìn náà Yorùbá Nation fi gbé ọ̀rọ̀ Dr. Aborode dìde kọ́lọ́n kó délẹ̀ẹ́rẹ́ fún bàbá yìí kọ́lọ́n kó délẹ̀ẹ́rẹ́ fún bàbá àtọmọ ǹjẹ́ ẹ mọ̀ torí tí Yorùbá Nation fi lulẹ̀ torí ẹ wà nù wọn o ńlẹ̀ sì fẹ́ fi dájọ́ yìí. ẹni tí ń ṣe déédéé ṣé onídéédéé ni Ṣèyí sá Ṣèyí ò kí ń ṣẹni tó ń ṣe déédéé lọ́dọ̀ ti tèmi Ṣèyí ò kí ń so ní déédéé nìyàn torí pé mo ṣe program kan ní àárọ̀ òní tí mo fi sọ̀rọ̀ nípa Queen Naomi àti Alhaji Oriyomi Hamzat pẹ̀lú Seyi Makinde tí mo ní káwọn èèyàn ọmọ gbára léèyàn pé àwa ènìyàn àwa so dynamic mo wá rí àwọn lẹ́yìn abẹ́ comment mi táwọn èèyàn mẹ́kì òní comment section mo rí pé àwọn tí wọ́n ní làákàyè kan wọ́n ń sọ àwòdì ọ̀rọ̀ lọ́dọ̀ ti tèmi Seyi Makinde ò kì í so ní déédéé tí Seyi bá jẹ́ onídéédéé ni ó yẹ kí Seyi ó ti resign tipẹ́ tí Seyi bá jẹ́ onídéédéé ni ó yẹ kí ó ti ṣe kí ni kó fúnra rẹ̀ ránra rẹ̀ lẹ́wọ̀n kí ló dé tó fi máa ránra rẹ̀ lẹ́wọ̀n. ó ní pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọdún 2021 ní July 2021 ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílùú Gàngàn fúnra Seyi Makinde ló confess pé òun ló ń fà á tíṣẹ̀lẹ̀ yẹn fi ṣẹlẹ̀ òun ló ń provide maximum security sí ìlú Gàngàn tí àwọn gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n wọ aṣọ ológun tí wọ́n wọ aṣọ custom officer tí wọ́n wọlé sílùú Gàngàn láago 8 alẹ́ tí wọ́n dẹ̀ pa ìmọ̀ye àwọn ènìyàn nínú ìlú Gàngàn. gbàdúrà Seyi Makinde ń sọ̀rọ̀ bí ẹni tí ń ṣe déédéé ṣé onídéédéé ni Seyi sá Seyi ò kí ń ṣẹni tó ń ṣe déédéé lọ́dọ̀ ti tèmi Seyi ò kí ń so ní déédéé nìyàn torí pé mo ṣe program kan ní àárọ̀ òní tí mo fi sọ̀rọ̀ nípa Queen Naomi àti Alhaji Oriyomi Hamzat. ó ga ọ Ọlọ́run kó fìṣọ́ ẹ̀ ṣọ́ wa ni nílẹ̀ Yorùbá wa yìí Ọlọ́run kó fìṣọ́ ẹ̀ ṣọ́ wa lórí ọ̀rọ̀ àwọn Oriyomi àti Naomi àti Excellency Seyi Makinde. Alfa Akeem ọ̀rọ̀ tẹ́ ẹ gbé jáde yóò wú nǹkan lẹ̀ ìbéèrè ó sì wà ń bẹ̀ òṣèlú ó yàtọ̀ sí wá jẹun òṣèlú ó yàtọ̀ sí wá jẹun ibi ẹ̀ ń gbọ́rọ̀ lọ yìí tí Excellency Seyi Makinde tó bá ní àlàyé tó bá lè ṣe ṣé ẹ lè dáhùn ẹ̀ ǹjẹ́ yìí máa ti torí tí Yorùbá Nation fi lulẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ torí tí Yorùbá Nation fi lulẹ̀ torí ẹ wà nù wọn o ńlẹ̀ sì fẹ́ fi dájọ́ yìí tìlú Gàngàn tẹ́yìn sọ yìí politics ni ló jẹ́ kí Excellency Seyi Makinde ó fi jáde tó fi ní security ní òtó ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ àwọn maybe Excellency Seyi Makinde náà ló tún sọ nígbà ẹ̀yìn náà Yorùbá Nation fi gbé ọ̀rọ̀ Dr. Aborode dìde kọ́lọ́n kó délẹ̀ẹ́rẹ́ fún bàbá yìí
kọ́lọ́n kó dẹlẹ̀ rẹ̀ fún bàbá àtọmọ. Ṣé ẹ mọ̀ pé nú ẹ̀ ń lọ̀rọ̀ Dr. Aborode jáde? Seyi Makinde ò fẹ́ jayò pa, kò sì fẹ́ kò fẹ́ gbẹ̀sẹ̀ ipe lágbájá yìí kì í ṣe lédè mi, tí n bá purọ́ mọ́ ìdájọ́ Ọlọ́run lè sọ̀kalẹ̀. Ṣé ẹ mọ̀ pé tí Dr. Aborode lẹ́yìn náà gbé jáde? Ikú ń lọ bí ọdún kan lẹ́sẹ̀sẹ̀ tó jáde pé wọ́n mọ̀ pa Dr. Aborode, tẹ́jọ́ sì wà ń kóòtù. Alfa Akeem, ṣe rí, ẹ má máa jí àgbé ọ̀rọ̀ tí ò jọra wọn, ẹ má máa jí àgbé mọ́ra wọn mọ́. Ẹ má máa jí àgbé mọ́ra wọn mọ́. Ohun tó ṣẹlẹ̀ láàrin Naomi àti Oriyomi, kọ́lọ́hun ẹlẹ́dàá kó má jẹ́ àrírú ẹ̀ mọ́. Kó má jẹ́ àrírú ẹ̀ mọ́. Ìlú gangan Dr. Aborode pọ́lítíìsì ni. Ń táwọn náà mọ̀ ni. Ẹ̀yin Yorùbá nation, ẹ wá tọwọ́ bọná pé ẹ mọ̀ kankan ń pa ẹ̀. Tàbí ẹ wá búra sí Alfa Akeem. Tẹ́ ẹ bá fẹ́ wú ìwúkúwú jáde, ẹ má tún ṣàkóbá fún Sunday Igboho. Ẹ má tún ṣàkóbá fún o. Àwọn ẹni bá ń hélì yín, ọlọ́mọdé wọn kó bá yín o. Alfa Akeem, ojú tẹ́ ẹ fi ń wo ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ kó rí, bẹ́ẹ̀ kó ló yẹ kẹ́ ẹ gbé gbà. Ṣé ẹ rí Oriyomi àti Naomi? Bẹ́ẹ̀ bá máa bú mi, ẹ lè bú mi o. Tẹ́ ẹ bá máa ṣépè, ẹ lè ṣépè yín o. Anybody ó wà allowed. Ṣùgbọ́n ẹni bá mọ òfin tó de ọ̀rọ̀ Oriyomi Hamzat àti Naomi, ẹ má jẹ́ a bá Seyi Makinde wí torí ọ̀rọ̀ tó sọ. Ẹ ní wá fi ọ̀rọ̀ wá jẹun, kẹ́ ẹ wá fi wé ẹni wọ́n kanlẹ̀ lọ pa, tí wọ́n rán yàn lọ pa, àti àwọn ẹni tán digun jà tán wọṣọ tán sì lọ. Mẹ́bí inú ẹgbẹ́ Yorùbá nation yìí náà ni tán ń peṣẹ́ nínú àgìnjù lọ́nà Kútọ̀nù, tán ń pera wọn lámì. Òun náà wá dà ní ìsìn, ṣé bó náà ti wà lẹ́wọ̀n? Mẹ́bí Kútọ̀nù náà ti gbà mú. Kí lẹ ti pókọ rẹ̀? Ṣé ẹ fẹ́ ká bá yín wú gbogbo oríṣiríṣi jáde ni? Ìtọ́lọ́n tó ti fi ọkàn Sunday Igboho balẹ̀ sí, ẹ má tún wúwúkúwú jáde. Ẹ má ṣàkóbá fún Sunday Igboho lórí ọ̀rọ̀ tẹ́ sọ yìí. Ọlọ́run, ẹ má ṣàkóbá fún un. Bẹ́ẹ̀ sì ni orí Dr. Aborode, orí bàbá Aborode yóò jà. Ó sì jà, ó ń jà lọ́wọ́lọ́wọ́, tó jẹ́ pé gbogbo àwọn ẹni tán lọ́wọ́ sí ikú ọmọ rẹ̀. Ẹ wo gbogbo bí wọ́n wà, olówó wọn ti sán lọ. Ẹni rán wọn ti pàdánù. Nígbà tí Dr. Aborode náà tẹ́ fẹ́ fi mú Fúlàní, Excellency fúnra ara wọn ní kì í ṣe Fúlàní sẹ́ẹ̀. Ọ̀rọ̀ pọ́lítíìsì ni wọ́n jọ ń du pọ́lítíìsì ni. Mẹ́bí ọ̀rọ̀ wọn wà ń kóòtù. Ìrònú rẹ̀ ló pa bàbá yìí. Bàbá gan fúnra ara rẹ̀ jáde pẹ̀lú táwẹ̀nù nídìí. Ó ní Sunday dákun rọra ṣe. Òun mọ àwọn ẹni tó pa ọmọ òun. Wọ́n sì ti mú wọn
torí òṣèlú ni kì í ṣe Fúlàní. Bàbá sọ ẹ má tún jẹ́ awúwùkúwù jáde mọ́. Ìgbà ẹ bá ń sọ̀rọ̀ gangan òkú kan ló síwájú òkú ìyá àdèlé. Gbogbo àwọn ẹni tán nílẹ̀ tán wà ń lu èbó tán ní nǹkan ribiribi èwo lẹ jẹ́ ó gbádùn ìlú rẹ̀. Bàbá tó ní hòtẹ́ẹ̀lì àyúnlọ àyúnbọ̀ kí ló pa bàbá ń bàbá? Wọ́n ní bí kú ilé ò bá pa ní tòde ò lè rí ni mú. Alfa Akeem ẹ dákun ẹ má fi wúwérù mọ́, kò jọra wọn rárá. Ọ̀rọ̀ Oriyomi mo tuntun sọ àti Naomi wàláì tàláì ibi tí wọ́n wà yẹn Ọlọ́run sèvù ẹ̀mí wọn ni. Tó bá jẹ́ pé tá a bá fi ẹnà sọ fún yín ẹ fẹ́ gbà, tá a bá tún fẹnu sọ tá a fọwọ́ sọ tá a fojú sọ tẹ́ ẹ bá mọ ibi tó sọlẹ̀ sí, ẹ̀yin ẹ jẹ́ á sọ òfin tó wà lórí ẹ̀ tán imú wọn ká kúkú sọ jáde kí gbogbo aráyé ó gbọ́. Bọ́ bá lo oṣù mẹ́ta ni mo wí kò tí ì pọ̀ jù lórí ẹ̀mí ọmọ kọ̀ọ̀kan 35. Tí wọ́n bá lo oṣù mẹ́ta kò tí ì pọ̀ jù. Ṣé ẹ lérò pé àwọn lọ́balọ́ba wọn ò mọ n tó mú ìjọba ṣe bẹ́ẹ̀ ni? Àwọn gangan Naomi ó ṣẹ̀ṣẹ̀ yé ni, òun ni òye ó yé Oriyomi, ó yé ju gbogbo yín lọ. Kò sí ní àgẹ́ǹsì kò sí àgẹ́ǹsì fún kò lè ṣe àgẹ́ǹsì fún ìjọba rárá. Tí wọ́n bá wá ń ta ni ẹ̀mí ò ní mọ ní 35 abẹ́ mọ̀ ni ẹ̀mí ò ní mọ ní 35 dúkìá ó tún sọnù. A sọ fún yín pé kódà bó bá jẹran ni mọ́tò kọlù bẹ́ẹ̀ wàláì tí ò bá tètè pè nílùú tó lófin, tí ò bá tètè pè wọ́n lè padì. Ṣé wá lérò pé bó bá jẹ́lẹ̀ Haúsá ni kinní ti ṣẹlẹ̀ ni? Ṣé ń tàn wí lámọ̀ wí ni? Mo bi yín léèrè bẹ́ẹ̀ ṣe rí báwọn ọmọ wọn ṣe àlùmọ́jìrì àpótí ajé wọn nù abẹ́ mọ̀ ni àpótí ajé làwọn ọmọ yẹn fún wọn. Wọ́n ń fi wọ́n ṣe pọ́lítíìsì bí wàláì kí mọ́tò gbà kan tán bá rí mú wọ́n pa mọ́tò wọ́n sì pa ẹni tó wà torówó wọn tó ti dín. Kí lẹ̀ sọ yìí dépò wọ́n ń pe ọmọ wẹ́wẹ̀wẹ́ wọ́n dẹ̀ lọ. Ṣé wọ́n gbàdúrà káwọn èèyàn wá kú sí àwọn lọ́rùn ni? Sáwọn ẹni tó lọ àti ẹ̀ ní yes àwọn náà tún wọ́n ń gbèrò pọ̀. Ó yẹ kán fara tó ti ṣẹlẹ̀ dákun. Ọ̀pọ̀lọpọ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń fi ara balẹ̀ ní ẹ dákun ẹ fàwọn Oriyomi àti Naomi lẹ́ẹ̀lẹ́. Ẹ fi wọ́n lẹ́ẹ̀lẹ́ kọ́lọ́hun ó bá wa ṣéèfù ẹ̀mí àwọn yẹn náà níbi wọ́n wà. Ṣẹ́yìn lérò ìrònú tiyín kò papọ̀ mọ́ tiwọn? Ìrònú bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ yìí ló wà nínú Oriyomi Hamzat. Naomi ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni. Kódà bàbá wa kábíyèsí Ọ̀jájá ọ̀rọ̀ tí ń sọ yìí gan ló wà nínú lọ́kàn tiwọn náà. Kí lẹ ṣe bí? Ṣé ẹ lérò pé bí nǹkan bá ta mọ́ yóò lè ta mọ́ kábíyèsí? Èèyàn mélòó ló mọ̀ pé kò sí nílé kábíyèsí mọ́? Ṣé ẹ lérò pé wọ́n lè fara rẹ̀ lọ kúrò ń bẹ̀ yẹn ni táwọn ọlọ́pàá ò bá wá dì mọ́ wọn? Abéèrè wọ́n ń kídàárò àwọn ọmọ ni àmọ́ ṣe pé ní wọ́n fi wọ́n sẹ́wọ̀n gbére ni. Wọ́n gbọ́dọ̀ kídàárò bọ́n bá wà lẹ́gàn Oriyomi kò tó bẹ́ẹ̀ láti jáde ló ń fẹ́ ṣe ṣó. Ó dìgbà tí nǹkan bá rí ó dìgbà ìjọba bá fún un ṣóòyún lọ́wọ́ pé tó yá o lè jáde ní ìsìn.
tí wọ́n pe gbogbo ẹbí àwọn ọmọ jọ tí wọ́n jọ kẹ́dàárò. Ìwúkúwú wo lẹ fẹ́ wú? Ìwúkúwú wo lẹ fẹ́ wú? Tẹ́ ń sọ̀rọ̀ sí gómìnà lu yín bẹ́ẹ̀. Alfa Akeem ẹ dákun torí Ọlọ́run, ọ̀mọ̀wé ni yín. Ọ̀mọ̀wé ni yín tìlú Gàngàn. Ó yàtọ̀ sí ti ọ̀dọ̀ wọn yìí. Politics lẹ fi tìlú Gàngàn ṣe. Tí Dr. Aborode náà politics lẹ fi ṣe. Èwo ni gbogbo ariwo rẹ̀ ò kéde ọ̀dọ̀ UN? Ngbà tí ìbá ṣe pé lójú tìlẹ̀ tún fi gba UN lọ tẹ́ ń lọ gbéwèé ìwé ìranù lé ẹ lọ́wọ́. Alfa Akeem mọ̀jẹ̀ni ẹlẹ́ni ó mọ̀ gbọ́rọ̀. Ntẹ́ ń sọ ìtẹ́ bá wà nù iṣẹ́ ìjọba ni. Ẹ mọ̀ pé bí wọ́n ṣe mú àwọn méjèèjì yẹn pamọ́ sí mẹ́tẹ̀ẹ̀ta pamọ́. A mọ̀ ṣe bẹ́ni tó ní iléèwé ó wà nù wọn ni. Ààyè rẹ̀ náà lò ẹ tún wo bá ṣe mọ́ òun náà mọ́. Àkóbá gáfárà ni. Àkóbá gáfárà ni. Ó ti ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ wàláhì tọ́lọ́mbá ni ṣé bá àfáà nìyẹn. Ṣé tí ń bá wádọ̀ yín pé àfáà ẹ gbà mí? Kódà kó tiẹ̀ jẹ́ pé àdúrà lẹ́ni tẹ́wọ́. Ẹ ní kí n fi ìmánì Ọlọ́run, kí n fi ìgbàgbọ́ Ọlọ́run, kí n fi sáámi. Tó bá jẹ́ pé kò tí ì ṣẹlẹ̀ nísìnyí, ńlá lè mọ sọ pé àbí wọ́n tàn wọ́n lọ ni. Rárá, ó dáa kí lẹ wá fẹ́ sọ sí àwọn ẹni tó jẹ́ pé tó bá yẹ pé ìjọ́ kejì tán ọkọ̀ọ̀la tí wọ́n ti débẹ̀ tán ń sun ẹnu ọ̀nà yẹn tí gbogbo tírélà ti dàbò àwọn ẹni ẹlẹ́ni. Ta lẹ lérò pé wọ́n mú? Abiyín léèrè, òkú ni ó jẹ̀bi. Ọ̀la mo ní ẹ wá, kí lẹ wá ṣe lónìí? Ó ní nǹkan gan sílẹ̀kùn ó báwọn èèyàn nínú bẹ̀. Ọlọ́mọ ti ju ọmọ rẹ̀ síbẹ̀ nítorí 5,000. Ọmọ sì wà lórí ìjókòó ń bẹ̀ bóyá ó ti kán lápá ó ti kán lẹ́sẹ̀ tí wọn ò mọ̀. Ṣé bẹ́yìn náà ráwọn èèyàn lókè? Ṣé bẹ́yàn ṣe gbà nǹkan nù tí wá ṣe fẹ́ wòórùn bẹ́ẹ̀? Bí mọ́tò ṣubú náà ẹ wo bí wọ́n ṣe máa tẹra wọn pa. Bẹ́ẹ̀po pẹtiró bá dà lẹ́ẹ̀lẹ́ wá wo bí ọmọ Ádámọ̀ àwọn ọmọ Ábà ní Ádámọ̀ ó ṣe máa lọ rè rọ́ọ̀ṣì wọn ò bẹ̀rù kíná. Tíná bá gbà ń bẹ̀. Àṣejù pọ̀, ṣé gbogbo ẹ̀ náà lè bí ni? Ẹ dákun ẹ má jẹ́ àsọ̀rọ̀ wa lẹ́nu. Ẹ lọ wo ìlú tíyàn mú tó tiẹ̀ jẹ́ pé wọ́n ń fún wọn lóúnjẹ wọ́n ń tògbó oúnjẹ ni. Ìlú àwọn òyìnbó yàtọ̀ sí ìlú tí ogun ń jà lọ́wọ́lọ́wọ́ ní Palestine. Ẹ wo bó ṣe ń nara wọn. Ìlú tógun tó ń jà nìyẹn o. Wọ́n ń nara wọn, wọ́n ń tẹra wọn pa níbẹ̀ yẹn ni. Dépò ìlú tó jẹ́ pé ó yẹ ká fẹ́ lọ ṣe ìbá kájú gbogbo wọn ṣùgbọ́n wọ́n ti fi wọra wọ̀ ọ́. A ṣe nǹkan ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ láfíríkà rí kì í ṣe Nàìjíríà nìkan. Lẹ́yìn tí tàwọn Oriyomi àti Naomi yìí, ǹjẹ́ ẹ mọrú àwọn èyí tó ti tún ṣẹlẹ̀? Ẹ wo pásítọ̀ náà wà ń bẹ ìkẹ́dùn ni. Ṣé ẹ lérò pé wọ́n lè sùn ni? Àbí kásátì là ń sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì? Ẹ mọ̀ kó bára yín. Ó yẹ wá lọ sọ tẹnu yín lórí ti Gàngàn gbà tẹ́yìn mọ́ ìpáwọn ẹni tó kó aṣọ kọ́sítọ́ọ̀mù sọ́rùn ń ló lọ ṣiṣẹ́ yẹn. Definitely ẹ máa mọ ibi tí àwọn ẹni yẹn wà torí òru náà ló ṣẹlẹ̀. ń bo lẹ wà ní gbogbo òru yẹn tẹ́ ẹ̀ sì fi mọ̀ pé aṣọ kọ́sítọ́ọ̀mù náà kó sọ́rùn tó fi lọ pa wọ́n Gàngàn. Jábẹ́lé ò sì sọrú ẹ̀. Gbogbo ohun tí Jábẹ́lé fi sọ̀rọ̀ wà lọ́wọ́ wa sí àtúbà yín tún bóde ni. Èmi ò sì bá yín wí. Ẹnìkan sọmọ ló jìyà rẹ̀ tó wẹ̀wọ̀n. Abẹ́rẹ́ ẹ dákun ẹ má mọ̀ jẹ́ àfi gbogbo tí ò yẹ ká fi wéra wọn ẹ má mọ̀ jẹ́ àfi wéra wọn mọ́.
politics yàtọ̀ ó yàtọ̀ sí tó ṣẹlẹ̀ yìí ẹ má jẹ́ tàn yín kódà gbogbo à ń fúnra ẹni pé kúrò nílùú mi kò sí nínú òfin kò sínú òfin ẹ má jẹ́ tàn yín tí ìbá ṣèjọba ló bá ní kúrò nílùú mi dépò Nàìjíríà tó Nàìjíríà somewhere for nowhere kò ní kí n kúrò kí kúrò sì ṣẹlẹ̀ nínú ilé mi níbo lẹ ṣe lérò pé bẹ́ẹ̀ bá dúró níbẹ̀ yẹn ni tí gbogbo àwọn èrò wọn ẹ bá mọ̀ pé tán dánwò kò dáa ẹ wòye èèyàn tán lọ sin sí Ìlọrin ni gbogbo fọ́tò wà nílẹ̀ tó bá jẹ́bi tẹ́ ń lọ nìyẹn àfa Alfa Akeem bẹ́ẹ̀ kàwé ẹ jẹ́ àṣẹ sùúrù ẹ dákun torí Ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ wú ọ̀rọ̀ Yorùbá nation jáde lórí Seyi Makinde Seyi Makinde ò mọ̀ mí o ẹsẹlẹ́ǹsì ẹjọ́ ẹ mọ̀ ni mo lákọ̀ mọ́ yín lórí kò mọ̀ mí èmi náà sì mọ̀ kò sì mẹ̀yìn náà ibi ẹ fẹ́ dájọ́ Oríyọmí kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ Oríyọmí iṣẹ́ ẹ ti fi ní èrò ni YouTube ní kẹ́ ẹ tún sọ̀rọ̀ kan tí ó jẹ́ pé èrò ó tún wá dàbò yín kò dẹ̀ dá irú owó kọ́wọ́ wo lẹ̀ ń wá gan ẹ jẹ́ aṣọ́ra ẹ lè bú mi ẹ lè ṣépè tẹ́ bá ní iṣẹ́ tọ́rọ̀ mi bá jẹ mépè fún yín ni ẹ jẹ́ ká gba ìmánì ibo lẹ tún gbọ́rọ̀ lọ wọ́n ti ń gba ìmánì ọ̀sẹ̀ ke lónìí tẹ́yìn kan wá dé ẹ tún wá fẹ́ mọ́ tútùkùtù jáde ipe ó yẹ kí gómìnà ó lọ rèé tirẹ̀ mọ́lé nígbọ̀rọ̀ gàngán ẹ lọ pe Jábélé wá kán wá ṣe àlàyé fún yín bí tọ̀rọ̀ gàngán ṣe jẹ́ ẹ̀yin náà sì mọ̀ ńgbẹ tí mọ̀ pé ẹ̀wù custom náà wọ̀ ṣe bí uniform tẹ́tẹ́yìn Yorùbá nation dá fún wọn nù ntọ́ imú yín mọ̀ bẹ́ẹ̀ Alfa Akeem à ń gé yín lọ́wọ́ ẹ̀ ń bọ̀ ọ̀ka lórí ọ̀rọ̀ wọn yìí ẹ dákun torí Ọlọ́run ẹ dákun tó bá délẹ̀ tán apá yín ò lè ka wàláì tàláì èmi lè ṣe débi pé ní kí Seyi Makinde ó invite yín kẹ́ ẹ wá n tó mú yín sọ bẹ́ẹ̀ torí a kàn ń sọ̀rọ̀ ni kí ni nǹkan tẹ́ ẹ ní tẹ́ ẹ fi dìfẹ́ǹdì tẹ́ ẹ lè fi dìfẹ́ǹdì tẹ́ ẹ sọ yìí ó ga o ẹlẹ́ṣẹ̀ ò ní lọ o láì ní jìyà ṣé gbogbo èyí tí ẹ ti fojú rí yìí lórí ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ wú jáde ṣé ò tí ì tó